lásìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba fún àánú àtọ́jú eré tí a rí gbà ó láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹsàn-án àgbàdúrà ni pé gbogbo tó jẹ́ ẹtì nínú ayé wa nínú ìdọ́wọ́lé wa ẹ̀yin olúwa yóò mú kúrò ẹ̀ fún wa ní àṣeyọrí tó yanrantí àti ọ̀rọ̀ tí a ò gbọ́ yẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ò jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé ìyípadà àtòkè wá mú àkọsórí wa nínú ìwé orin Dáfídì orí kẹrìndínláàádóje ẹsẹ̀ ìkíní. Orin Dáfídì orí kẹrìndínláàádóje ẹsẹ̀ ìkíní. Nígbà tí Olúwa mú ìkó lọ Síónì padà àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkejìdínlógún. Ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkejìdínlógún. Tí ó kà báyìí pé nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn ọkùnrin kan sì tọ̀ wá ó kúnlẹ̀ fún ó wípé Olúwa ṣàánú ọmọ mi o nítorí ó ní wárápá ó sì ń joró gidigidi. Nígbà púpọ̀ ni ó máa ń gbé sínú iná àti nígbà púpọ̀ sínú omi. Mo sì mú un tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọn kò sì lè mú un láradá. Jésù sì dáhùn wípé ìran aláìgbàgbọ́ àti àrékérekè yìí èmi ò ti bá yín gbé pẹ́ tó èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́ tó gbé ọmọ náà tọ̀ mí wá níhìn-ín. Jésù sì bá wí ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀ a sì mú ọmọ náà láradá ní wákàtí kan náà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì ní ọdún 1984. Arábìnrin kan wá bá mi láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Nàìjíríà fún àdúrà nípa ètò ìṣúná rẹ̀. Mo sọ fún un má ṣe ìyọnu Ọlọ́run yóò pèsè fún ọ o lè máa lọ nísinsìnyí. Ó wípé mi ò lè lọ sílé nítorí mi ò ní owó láti fi rìnrìn àjò padà. Èmi náà mi ò ní owó púpọ̀ ní ìgbà náà ṣùgbọ́n mo pín owó kékeré tí ó wà lọ́wọ́ mi sí méjì mo sì kó ìdajì fún un. Èyí ṣẹlẹ̀ ní oṣù kẹfà. Ní oṣù kẹjọ tó tẹ̀lé ó padà wá ó sì ra màálùú ńlá fún ìpàdé ìjọ ọdọọdún. Ọlọ́run lè yí ìtàn àwọn ènìyàn padà kí ó sì mú kí ayé wọn dára ní àárín àsìkò kékeré. Ní àwọn ọdún sẹ́yìn mo gbọ́ ìtàn arábìnrin kan ẹni tí ó jẹ́ àgàn. Olùṣọ́ àgùntàn rẹ̀ ti gbàdúrà pẹ̀lú rẹ̀ fún èso inú fún àìmọye ọdún ṣùgbọ́n ohunkóhun kò ṣẹlẹ̀ o. Ní ìparí olùṣọ́ àgùntàn pé ó wípé gbogbo àwọn ìyókù tí mo ti gbàdúrà fún wọ́n ti di ìyá ọmọ. Kí ló dé tí ọ̀rọ̀ tiẹ̀ fi wá yàtọ̀ báyìí? Obìnrin náà wá sọ fún olùṣọ́ àgùntàn pé nígbà tí òun kéré òun lóyún òun sì gbìyànjú láti ṣẹ́ oyún náà èyí tí ó kùnà láti gba ẹ̀mí òun là. Àwọn dókítà yọ ilé ọmọ rẹ̀. Olùṣọ́ àgùntàn béèrè ṣé ohun tí òun sọ fún mi ni pé o kò ní ilé ọmọ? Obìnrin náà dáhùn bẹ́ẹ̀ ni. Olùṣọ́ àgùntàn náà tún béèrè kí ló dé tí o fi wá sọ pé kí n gbàdúrà pé kí o lóyún? Obìnrin náà dáhùn ṣùgbọ́n ẹ̀yin lẹ kọ́ wa pé Ọlọ́run pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Láti ọjọ́ náà tí olùṣọ́ àgùntàn ó bẹ̀rẹ̀ sí ní yẹra fún un. Nígbàkúgbà tí ó bá rí obìnrin náà tí ó ń bọ̀ ní ọ̀nà kan yóò gba ọ̀nà ibòmíràn kọjá lára rẹ̀. Èyí tẹ̀síwájú fún ìgbà díẹ̀. Lọ́jọ́ kan obìnrin náà sọ fún ara rẹ̀ pé kò burú tí olùṣọ́ àgùntàn tó bá ń yẹra fún mi màá gbé ojú mi kúrò lára olùṣọ́ àgùntàn màá sì gbé ojú mi sókè sí ọ̀dọ̀ Ọlọ́run. Ní alẹ́ ọjọ́ náà ọkùnrin gíga kan jáde láti inú ògiri pẹ̀lú awọ ní ọwọ́ rẹ̀. Ẹ̀rù bà obìnrin yìí gidigidi débi pé kò lè mira. Nígbà tí ọkùnrin náà dé ọ̀dọ̀ rẹ̀ ó fi awọ ẹranko náà ó fi yí i ká ó sì pòórá. Nígbà tí ó jí ó ń gbọ̀n ó sì ń làágùn ṣùgbọ́n lójú ẹsẹ̀ ó mọ̀ pé Ọlọ́run ti wá láti fún òun ní ilé ọmọ tuntun. Lónìí
ó jẹ́ ìyá àwọn ọmọ púpọ̀ tí wọ́n rẹwà. Olùfẹ́, Jésù ní òun ni ọ̀gá àgbà níbi kí a yí àwọn ìṣẹ̀lẹ̀ òdì padà. Tí o bá ń kojú èyíkéyìí ìṣẹ̀lẹ̀ aburú nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́, mo pàṣẹ pé Ọlọ́run yóò fún ọ ní ìyípadà tó lágbára ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: Ọlọ́run lè yí èyíkéyìí ìṣẹ̀lẹ̀ òdì padà láti ṣe àfihàn ògo rẹ̀. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú, ìṣẹ̀lẹ̀ wo ni àwọn ènìyàn ti rò wípé kò lè ṣeé ṣe nínú ayé mi? Ìwọ ọba tó ń yí ohun tí kò ṣeé ṣe padà sí ó ṣeé ṣe. Olúwa, yí padà fún ògo rẹ̀. Yí ìtàn ayé mi padà sí rere fún ìyìnlógo orúkọ rẹ̀ àti fún ìgbéga orúkọ rẹ̀. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí ó lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń bá wa tẹ́tí sí ọ̀run títí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò máa tẹ́tí sí ẹ̀yin náà. Ẹ ṣé, ó dàbọ̀.